ní ẹ̀sùn máa yẹ. Ẹ̀sùn máa yẹ. Ẹ̀sùn máa yẹ. Only president is just only perform now. Unless the press.
Ẹbí ọmọ pẹ́ẹ́lẹ́ ọgbọ̀dọ̀ ń bá wọn lọ. Ìbáwọ̀ orí bọ́ọ̀lù mọ́bí àwọn máa sí máa mi lẹ́nu kẹ́yìn. Bàbá mi àdìgún tí lèmi ò ní tí ọmọ kọ́lé dọ̀yẹ́ o, ò ní gbẹ́ ti mọ́.
oko jọ̀pọ̀rọ̀ tí mo kúndùn mọ̀ pọ̀ ọmọ fún lọ́yẹ o yàgò lọ́nà bìlà o bìlà lọ́nà yàgò jẹ́ kí ròyìn àfọ́ mi àwẹ̀dọ́ mérí lóbi gbó o ẹ̀yin lọ́mọ pàǹkẹ́rẹ́ o ẹ̀rí ẹ̀yin lè ń sọ yẹ̀kọ̀tò ẹ̀ lè rẹ́rù òfòríbọ̀dì rúru ẹ̀rẹ̀ kú eríbi gbọ́ sọ níyà ẹlẹ́nu aṣọ ọ̀yọ́ ẹlẹ́nu mọ́tò àdìrán pápọ̀ mi àwẹ̀dọ́ mérí lóbi gbó o. tó má bá níwọ̀n ẹgbẹ̀je ẹ̀rí má bá níwọ̀n ẹgbẹ̀fà torí àrọ́bà mi lọ bá pa èmi àrọ́bà mi ò èmi bùkún ni bàbá mi rèé bàbá olórí ẹgbẹ́ o bàbá mi lórí olóyè tòní bílẹ̀ kálí ọmọ jáwé ọlọ́fin ọmọ pàgbẹ́ lọ́jà bàtà ọmọ bẹ́tà fẹ́jà ń pàgbẹ́ tí ara ọyọ òrí bó mo ní gbogbo ẹlẹ́rọ ọkọ̀ tí kò lọ bàbá mi rèé bàbá arísí lọ́la o èmi lọ́mọ ògún ti lẹ́nu ọkọ̀ o àkàyí ti lẹ́gbẹ̀dẹ̀ àdúrà wọ́n dáríjọ wọ́n ń bọ́kẹ́ sọ̀tà kọ́mí ogun wọ́n ń bọ́kẹ́ sọ̀tà òkè ọjà òkè òmù òkè ọ̀bàyà òkè òtúnú gbọ́ sábàrú ìgbàrúurú níwájú ológun àsábàrí ọkọ̀ya ológun ò ní dárí ọ̀sán mi àjọkẹ́ ọmọ ayé ló ń bẹ́ o èmi lọ́lẹ́ eré tápà mo lè ṣe lálẹ́ bú ọya àwẹ̀ yìí tápà mo lè gbà o babadòkú tápà ò ní sílé wọ́n ní ìwọ́rù tútù wọn ní ìwọ́n bọ́rọ̀ oyin tútù òun lè sọpọ̀. ó wà iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹrúgbó ní agbára lọ́jọ́ ti tòní ẹ ti rí báyìí ẹrúgbó wọn sunkún ìyàwó ẹ̀ẹ́sà wọn ni wọ́n ti ṣe ẹ̀yẹ́ tí gbọ́dọ̀ mọ̀ kan tí àwọn èèyàn tí wọ́n ti sọ ẹ̀yin náà tún wò ẹ̀wọ̀n àwọn tí wọ́n ṣeré ẹrúgbó dá kéèyàn ní ẹ̀bùn àǹdẹ́ àṣà ó ṣe kí ni ó ṣe pàtàkì ètò sì ń tẹ̀síwájú ẹ má gbé kúrò iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ má gbàgbé mo ti lọ́ọ̀mbrẹ́là o èmi náà lọ́ọ̀mbrẹ́là tèmi rè o ọ̀bẹ̀rẹ̀ tèmi náà rè o ẹ ti rí báyìí iléeṣẹ́ Nigbati ni o ẹ ti rí báyìí ó lágbára nísìnyí ẹ ká wọn kan tí àwọn art and culture tí àwọn náà ní fún wa ní orí àṣà àti ìṣẹ̀ṣe tí a ń ṣe ní ìlú Shao àwọn ga. Àwọn ọ̀dọ́ wọn a máa rọra wọn lọ́wọ́ bí ẹnìkan bá ń kọ́lé wọn a gbárùkù tí wọn a jọ kọ́ ni bí ẹnìkan bá ń kókó wọn a gbárùkù tí wọn a jọ kọ́ ni. Àwọn ọ̀dọ́ ìpawọ́pọ̀ ṣe jàǹdùkú wọn ìpawọ́pọ̀ ṣe jàgídíjàgan. Àwọn ọ̀dọ́ òde òní ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà jàǹdùkú ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà jàgídíjàgan ká jáwọ́ nínú ìwà fipá bá nílò ká jáwọ́ nínú ìwà jìbìtì ká ní sùúrù torí wípé tá a bá fi òní bọ̀ láwa jẹ́ kí la ó dé bá bó bá dọjọ́ ọ̀la
ẹ jẹ́ ká ronú o ọ̀dọ́ ẹ jẹ́ ronú o. ewé ìwòyí ẹ̀jẹ̀ ṣe dúró ọ̀pá òní lórí ọ̀la ọ̀la bá tọ́sà léèlé òní láàrin ọ̀la sókùnkùn o oníṣẹ́ ọ̀la ni yóò sọ ewé ìwòyí ò kásá léèlé ewé ìwòyí kásá sùúrù o òní láàrin ọ̀la sókùnkùn o. ayẹyẹ òní àwọn ìyàwó tá à ń ṣe lónìí wọ́n á fi inú ṣoyún wọ́n á fẹ̀yìn gbọ́mọ kan ìlú wa rọjú o ìlú wa ráyè àṣeyí sàmọ́dún o kábíyèsí o kábíyèsí o. Ó bá ti yá.
ẹ̀ tí ẹ wọ̀ wá iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹni pé lágbára lọ́jọ́ ti tòní Shao àwọn ọ̀gá náà ni a wà lọ́jọ́ ti tòní kábọ̀ kan tí àwọn èèyàn tó fẹ́ sọ nípa Shao àwọn ọ̀gá mi ti à ń ṣe lọ́jọ́ tòní ẹ bá mi dárúkọ yín fún ọmọ Nàìjíríà tó wò yín. Orúkọ mi ni Her Spiritual Majesty Queen Dr. Mrs. Olosunde Omigbemi ẹja lónìbù tí gbogbo ayé mọ̀ sí ọba obìnrin olórìṣà Yemọja àgbáyé yèyé Ọ̀ṣun ìlú Ìpàkòdó Ìkòròdú yèyé Ọ̀ṣun ṣẹlẹ̀wù gbogbo Ìkòròdú ọba obìnrin Yemọja Ọbàtálá of Ilé Ifẹ̀ àdúrà wa gba inú wa dùn o àṣẹ ìṣàmọ̀dún o. ẹ ṣeun mà ìlú Shao àwọn Ghana la wà mọ́mọ́ wa gẹ́gẹ́ bá a sọ nípa ọdún tí a ṣe bí lọ́jọ́ tòní. À ń ṣe ọdún Shao àwọn ga oníbu ẹja ọdún ayọ̀ ni ọdún ìdùnnú ni ọdún yìí a fi ń ṣe ìrántí àwọn alálẹ̀ wa ni a fi ń ṣe ìrántí àwọn rúmọlẹ̀ wa ni àwọn tí wọ́n kọ́kọ́ dá ká tó dá àwọn tí wọ́n kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀ a fi ń ṣe ọdún Yemọja èmi gẹ́gẹ́ bí ọba Yemọja àgbáyé ipò mi ṣe pàtàkì láti wà níbí lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí oyè àgbáyé ti oníyemọja tí gbogbo àwọn rúmọlẹ̀ gbélé wa lọ́wọ́ ọdún yìí a fi ń rántí irúmọlẹ̀ wa èyí tó bá wa tẹ̀lú Ṣàwódó tó jẹ́ kí Shao máa túbà kó máa túṣẹ́ títí dọjọ́ òní mo gbà ládùúrà yín pé òòṣà omi náà á túbọ̀ máa gbè wá o ọ̀nà kì í dín mọ́ lọ́kọ́ ọ̀nà kì í dín mọ́ ládàá ọ̀nà kì í dín mọ́ gbogbo gbarúmọlẹ̀ ọ̀nà ò ní dín mọ́ wa o a rí bí àṣẹ bẹ́ẹ̀ o. orúkọ mi ni ààrẹ ọba obìnrin olórìṣà Yemọja àgbáyé Her Spiritual Majesty Queen Dr. Mrs. Olosunde Omigbemi ẹja lónìbù tí gbogbo ayé mọ̀ sí ọba Yemọja àgbáyé. Ifá ló sọ báyìí pé alólómi alòlómi àti wáyé gúnugún àti rọ̀rùn àkàlàmàgbò ogúnjúro gúnugún tó kí dáfó lómi tútù eléyìí tí ń ṣayé àgbọ́n mi règùn Ọ̀rúnmìlà lóde keku mo lérí ìwọ̀nfẹ̀ èrìgì àlọ́ Ifá òní folómi tútù fún kúpa lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo wa àní kúkú oníkú àní fọjọ́ ọlọ́jọ́ lọ àwa tá a ṣọdún ọdún ní la máa ṣe tẹ̀mí ìtọmọtọmọ láṣẹ Elédùmarè. àwọn ọgbà ẹ̀ tí wọ́n wá iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ lọ́dọ̀ ìyá wa mo máa sọ pé ìyá ti tèmi gangan ni àwọn pé ọmọ ọba lèmi náà mo tún wà lọ́dọ̀ ọba mo tún wá ní olórí dáadáa ẹ bá mi dárúkọ yìí fún ọgbà ìjọ àti òwúrọ̀. Orúkọ mi ni olórí Adégbìtẹ́ Mary Fọláṣadé Moyínúọlá Àdùnní. Èmi ni olórí ọba Bámidélé Adégbìtẹ́ ti ìlú Shao tí ń ṣe ọ̀rọ̀ of Shao. So a dúpẹ́ púpọ̀ fún ọdún àwọn yìí ọdọọdún la máa ń ṣe tí àwọn Nigbati sì ń bá wa gbé lárugẹ iléeṣẹ́ wọn ò ní bàjẹ́ o. Lẹ́ẹ̀kan sí a kí Malam Kẹ́hìndé Abíọ́dún ẹ rò pé Shao náà ti bí ni ẹ tẹ̀ rò pé mi mo bí ni Ọlọ́run aláàánú yóò ní ìfẹ́ rẹ̀ kò sì ní ṣìṣe Nigbati ò ní bàjẹ́ o Nigbati ò ní bàjẹ́ o ẹ máa wo Nigbati o ẹ má yí kú ọbẹ̀ o Nigbati dára o. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ètò sì ń tẹ̀síwájú náà ni ẹ ti gbọ́ nǹkan tí olórí ìyá àti tèmi gẹ́gẹ́ nìyẹn ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ káwọn nǹkan tí àwọn èèyàn tó fẹ́ sọ nípa ìlú Shao àwọn ọ̀gá oníbu ẹja lákàáyé rẹ sà ẹ bá mi dárúkọ yín fún ọgbọ̀n Nàìjíríà tó wọ ìsà. Orúkọ mi ni ẹnjìnìà
Commissioner Suleiman Rotimi Eliasu, Commissioner for Works, Kwara State. Ẹ ṣeun bàbá a rí ní ìlú Ṣàó fún àǹfààní àwọn tó ń wò wá ẹ̀ tí ẹ jẹ́ kọmíṣánná kí nìkan tó ṣẹlẹ̀ tá a fi rí irú yín tá a fi rí ìlú Ṣàó lọ́jọ́ tòní. Ọmọ Ṣàó ni mí, ọmọ Ṣàó ò sì lè má wá Ṣàó, mi iṣọ́ máa lè. Bá a ṣe ń ṣọdún tá à ń ṣe lénìí, Ọlọ́run jẹ́ àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Àwọn bàbá wa tọ́lẹ̀ wá ń bí náà Ọlọ́run fún wọn lẹ́mìí gígùn. Fáwọn ló bá wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Inú mi dẹ́ dùn bá a ṣe wábí lénìí. Ṣé ẹ rá àwọn ọdún báyìí? Àwọn ọdún yìí wọ́n ṣe pàtàkì gan. Torí irú àwọn ọdún yìí máa ń jẹ́ kí gbogbo wa ká fi mọ ibi tá a ti ń bọ̀ wá. Àwọn ọdún yìí ò gbọ́dọ̀ parẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe nísìn àwọn àṣà tá a yá ni. Eléyìí àwọn gẹ́gẹ́ la ní àgùdọ̀ jẹ́ ó parẹ́. Ẹni tó fi ṣe pàtàkì bá a ṣe wá nìyẹn. Nírú bílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa táì tí ìrora lọ́jọ́ tó ti pẹ́ á ríra wa lénìí. Á tún túnra wa fún ní ìdánilámọ̀ràn. Wípé tò ẹja máa ṣe dáadáa, ẹja máa fi ìṣesí wa gẹ́gẹ́, ẹja máa fi kalẹ̀ tó yẹ pàtàkì tá a fi wá bílẹ̀ ní nìyẹn. Ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́ gbogbo ọmọ Ṣàó lọ́dún tó kọjá abẹ gómìnà nínú ètò yìí náà nínú kẹ́kẹ́jọ kábà wá sí ọ̀nà àdẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n ti ń ṣe ọ̀nà yẹn náà wọ́n ti ń dà á ṣùgbọ́n tó kú kíní kan tí àwọn ọmọ ìlú tí wọ́n ń béèrè fún tẹ̀lé jẹ́ olóṣèlú ẹ̀wọ̀n kábíyèsí wa à ń bẹ̀bẹ̀ àwọn ará yín sí gómìnà wa kábà wá sọ wọ́n di ọba onípò kẹ́lẹ́. Ṣé ẹ rí ń tẹ́ béèrè yìí ó dáa bẹ́ẹ̀ ṣe béèrè àmọ́ ní tẹ́mi ó sọ lórí ẹ̀ ní pé gbogbo ń tà ń wá torí tẹ́ bá sọ pé àwọn ọmọ Ṣàó inú mi ò dùn sí ń tẹ́ sọ yẹn ẹ ní àwa ọmọ Ṣàó ọmọ Ṣàó lèmi náà tó ní tẹ́ wá béèrè yìí gbogbo ẹ̀ náà láàmú ṣe ètò bí ó ṣe dáa tí ó dáa fún gbogbo wa Ọlọ́run ó sì kún wa tí ó fi dáa ni tó ẹ mọ̀ wọ́rì káàtì ẹ̀ ní wọ́rì tó rọrùn pé gómìnà wa gómìnà tó nífẹ̀ẹ́ wa ni gómìnà tó fẹ́ràn wa ni lọ́dún tó lọ wà ń bí èmi àti deputy gómìnà bá ṣe jọ wà ń bí náà nìyẹn lọ́dún yìí náà dẹ̀ ní pẹ̀lú gbogbo bí ṣẹ̀ṣẹ̀ wà látún fi ní pé ká tún débí ká mọ̀ wọ́rì ká ní sùúrù ká bá wa kúnjọba lórí ọ̀nà ṣe bẹ́ẹ̀ rí bá a ṣe ṣe látúnṣe sí torí àlè bẹ́ẹ̀ wá máa roko ọ̀dọ́ ẹ̀rọ ni ó rò sí èyí sì ìṣọmọ àlè mòrò ni mo fi wòye pé a ní láti tún ṣe sí i sílé tó ká mọ̀ wọ́rì ká fìfọ̀ kabalẹ̀ ìjọba ń bọ̀ wá ṣe sí fún wa. ẹ ṣe ọmọ lọ́wọ́ lábẹ́ bá wọn gbọ́ ọmọ Ṣàó lápapọ̀. àmọ̀ràn tá a fẹ́ bá wọn gbọ́ ọmọ Ṣàó àwọn àgbàlagbà wa kọ́ mọ́ fún wa ládùúrà sí i àwọn ọ̀dọ́ wa kí wọ́n dákun sùúrù ó ṣe pàtàkì ṣé ní gbogbo iṣẹ́ owó tá a bá ń kọ ẹja mọ́ ọkọ̀ nṣó àbúrò mi kan wà ń bí tó ń ṣiṣẹ́ tó ń rán bàtà a ní láti wá bá a ṣe tún ṣe lówó dáadáa tẹ́ pé kó tún máa ṣe bàtà náà kó mọ̀ pọ̀ gbogbo àwọn ọ̀dọ́ Ṣàó tó bá wọ bàtà tí ò bá ra bàtà yẹn lọ́wọ́ àbúrò wa tó yẹ mọ́ wa ní Ṣàó ń bí kò ṣe dáadáa o so tá a bá ń lọ wájú ní ìsìn gbogbo tá a mọ̀ sáré sí ni bá a ṣe jẹ́ kí ìlú wa ṣe tóbi ká dákun àwọn ọ̀dọ́ a sì ní láti ṣòṣèlú a lè fòṣèlú lọ́wọ́ àwọn bàbá wa nìkan a ní láti kúnra wa a ní láti gbára wa pọ̀ a ní láti ṣe tẹ́ pé àwọn tá a mọ̀ yàn sípò lọ́la a máa mẹ́sẹ̀ pé àwa náà ọwọ́ ara wa la fi ń yàn wọ́n so káwọn ọ̀dọ́ ká má fi òṣèlú lẹ̀ fáwọn òṣèlú nìkan gbogbo wa láti ṣòdo gbogbo wa láti òṣèlú sí o gbogbo wa la gbúdọ̀ ṣe é so ẹ̀bẹ̀ tí ń bẹ àwọn ọ̀dọ́ ní pé kó dákun àtàwọn obìnrin wa ẹjẹ́ àjọ ṣe òṣèlú yìí ká fi gbé Mòrò ga ẹjẹ́ àjọ òṣèlú yìí ká fi gbé Kwara ga kájọ ṣe òṣèlú yìí ká fi tún Nàìjíríà ṣe kò jù báwọn lọ. ẹ ṣeun kọmíṣánná bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sísà. Engineer Rotimi Suleiman Eliasu, Commissioner for Works, Kwara State.
gbogbo ẹni tí ó wà iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ ti mọ nǹkan tí àwọn èèyàn tí wọ́n sọ nípa àwọn títí ọdún yìí lára àwọn bàbá wa bàbá dáadáa tó ń gbé àṣà ìlú Ṣàó tó ń gbé àṣà nílẹ̀ káàárọ̀ òjíire àwọn náà ti wà ń bì pẹ̀lú mi kí láwọn náà fẹ́ sọ nípa Ṣàó àwọn gàtí àti lọ́jọ́ tó ní sàrẹ́ bá mi dárúkọ ìfẹ́ ọmọ ìjà tó wò yín. ẹ ṣeun èmi ni olóyè Saliu Babatunde Bakari. ẹ ṣeun bàbá adigun òpó bẹ́ẹ̀ni adàlọ́ ìbẹ̀rẹ̀ náà bó ṣe pọ̀ tó pé mi náà lọ́bẹ̀rẹ̀ bá bàbá náà tó wà kí nìkan tó ṣẹlẹ̀ wá. ẹ ṣeun eléyìí ni a pè ní àgbáríjọpọ̀ àṣà ìgbéyàwó ní ìlú Ṣàó èyí tí kò sírú ẹ̀ ní àgbáyé torí pé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n ṣe ìgbéyàwó ní ìlú Ṣàó ó wá kéré pátápátá pé lọ́dún yìí ò àṣì rárá wọ́n á ṣe 340 ọmọ tó máa fi lé ọkọ eléyìí jẹ́ àṣà tí a ti ṣe láti ìgbà ìwáṣẹ̀ títí dìsín kò sí ìparun. Ẹ̀dà ẹ ṣeun bàbá wa amọ̀wé ni wọ́n fẹ́ gba àwọn obìnrin tí ó ń lọ ní ọkọ àní àwọn obìnrin tí wọn ò tí ì ṣerú nǹkan báyìí. ẹ ṣeun Yorùbá bọ̀ wọ́n ní tó bá sọ ilé nù òun ló so àpòyàkọ́ ọmọkọ́mọ tó bá jẹ́ ọmọ obìnrin nílùú Ṣàó tó bá lọ ilé ọkọ láì ṣe àwọn dè Ọlọ́run jẹ́ kí ìgbà ó dáa fún wa mo fẹ́ gbà àwọn tó wà nílé nímọ̀ràn káwọn náà ní sùúrù kí wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí àwọn ará àṣáájú torí kó tó ní pé a kúrò níbí lẹ́nìí ọba ọ̀rọ̀ Ṣàó ọba Bámidélé Adégbìtẹ́ yóò wúre pẹ̀lú adé ọ̀pá àṣẹ fún gbogbo àwọn tí wọ́n lọ sílé ọkọ bó bá ṣe bí obìnrin àbíró náà ló mọ̀ bí ọkùnrin àbíyè káwọn náà lè rọ́jú kọ́mẹ́gbà fèrèsé lọ lé ọkọ kọ́gbẹ́nu ọ̀nà kó lè bá yẹ wọ́n. ẹ ṣeun. ẹ ṣeun bàbá wa ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sísẹ. èmi ni olóyè Saliu Babatunde Bakari. iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ọdún Ṣàó títọ́ ọdún yìí ó ní agbára ẹ bá mi dárúkọ yín fún ọmọ Nàìjíríà tó wò yín. orúkọ mi ni ọ̀mọ̀wé Kẹ́hìndé Àkànó mo jẹ́ olùkọ́ni ní iléèwé Kwara State University Malete ní English Department mo jẹ́ ọmọ bíbí ìlú Ṣàó mo sì jẹ́ kan lára àwọn tí ó wà nínú kọmitì tó ń ṣètò àwọn festival pẹ̀lú ògo Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ a ti wà nínú ètò láti nǹkan bí ọdún 24 sẹ́yìn a sì dúpẹ́ pé lọ́dọọdún Ọlọ́run wà pẹ̀lú wa ó ń bá wa gbé à ń ṣe àṣeyí sàmọ́dún kì í ṣagbára wa kì í ṣe mímọ̀ ṣe wa àánú Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ àti àpẹẹrẹ rere tí Ọlọ́run ti fi lélẹ̀ fún wa nípasẹ̀ àwọn goddess ó ní gbogbo nǹkan tí tá à ń ṣe ẹ̀yin náà rí i pé látìgbà tẹ́ ti dé látàárọ̀ ni ìlú ti ń lọ ìlú ti ń rọ́ tí èrò ń lọ bìbà sọ́tún sósì tẹ́ bá tún wo orí pápá ibi tá a wà yìí ẹ rí i pé ayẹyẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan ni a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àwa àti ńgbà tí TV àti ń ṣe é bọ̀ nísìnyí kì í sọ̀rọ̀ ọdún kan kì í sọ̀rọ̀ ọdún méjì kì í sọ̀rọ̀ ọdún mẹ́ta Ọlọ́run aláàánú yóò máa gbé yín lọ́wọ́ sókè yóò sì máa wà pẹ̀lú yín. ẹ ṣeun bàbá wa báwo lẹ ṣe tọdún yìí tó tún fi wá rí báyìí torí tí a mọ̀ pé ohun tó ti ṣẹlẹ̀ láti January títí di àsìkò yìí àwọn pé ṣùgbọ́n báwo lẹ ṣe tó tún fi wá rí báyìí. gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run gbogbo alámọ̀ yìí pé ọ̀rọ̀ COVID-19 ó kárí ayé ó kárí ilé ó kárí oko ni tó jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni tó fọkàn sí pé ayẹyẹ kankan ó lè wáyé níbikíbi ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gẹ́gẹ́ bí ìlànà
àti àṣà tó fi kalẹ̀ fún wa nígbà tí àkókò àwọn festival ó fi tó ọlọ́run ní kí covid-19 kó ti sáókí ó ti mọ́wọ́ dúró dé ibi tí ó lápẹẹrẹ débi tí a rí wípé ní a lè kóra wa jọ a lè jó a lè ṣayẹyẹ láìsí ìbẹ̀rù wípé covid-19 yóò pa wá lára ìdí nìyẹn tí pàtàwà náà ti wòye Ọ̀ṣun Òṣogbo wáyé àwọn ọdún míì náà wáyé káàkiri pátá ti wòye wọ̀nyí tá a ti rí pé tí wọ́n bá lè sọ Ọ̀ṣun Òṣogbo àwa náà ò lè ṣe àwọn festival ìdí nìyẹn tí àwọn baba aláwọn pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ ti Shao tán fi dájọ́ àwọn ọlọ́run sì bá mọ́jọ́ lọ́wọ́ ẹ rí i pé gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run olódùmarè láìpẹ́ ìníjọba Kwara fi òfin kónílé ó gbélé sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run tún ní ọ̀sẹ̀ tá a ṣe àwọn festival ó tún yẹ̀ bá torí pé ní ó fi hàn pé ọlọ́run lọ́wọ́ ọláṣẹ ó sì ń dúró tì wá lórí ayẹyẹ ìgbéyàwó tá à ń ṣe nílùú Shao bíbẹ̀ bá kọ́ ni tó bá gbé pàtàn ní pé ká máa jáde láàrin aago 8 àárọ̀ sago 6 ìrọ̀lẹ́ gbogbo òwe nìsín á ti túká ṣùgbọ́n ọlọ́run tún ní kíkiní ó tún yẹ̀ bá ó fi hàn pé àṣẹ ìgbà wáṣẹ̀ kò parẹ́ ó sì wà síbẹ̀ ni. ó dà ẹ ṣeun bàbá wa ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ gómìnà wọ́n ní tá a bá dúpẹ́ orí àná a lè rí mi gbà ẹ rí pé lọ́dún tó kọjá à ń sọ fún wọn pé kánjọ́ ká bá wa sí ọ̀nà wọ́n dẹ̀ ṣe lọ́dún yìí náà à ń bẹ gómìnà pé kí wọ́n jọ ọba wa kí wọ́n wá ṣe kí ni. ká bá wa gbé wọn ga adúpẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ọ̀mọ̀wé Kẹ́hìndé Àkànó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ ìjọba wa gómìnà wa ní ìpínlẹ̀ Kwara ọlọ́lá jùlọ Abdulrahman Abdulrasaq a ti rí ọwọ́ wọn a sì ti rí ipa wọn nílùú Shao at least bíi 1 kilometre road náà ń ṣe fún wa nílùú Shao lélẹ́yìí tá ń da ọ̀dà lé lórí ipa ribiribi lélẹ́yìí jẹ́ fún wa a torí pé ọmọ wa náà tó tún wá bá wa ṣayẹyẹ kọmíṣánná wa fún works and transport ọ̀nàrẹ́bù Rotimi Iliasu ara ipa ribiribi bó tẹ̀ jápọ̀ ọmọ olóoru ni wọ́n àtolóoru àti Shao ọ̀kan kan náà ni wá àwọn tún fi àkókò yìí rọ gómìnà wa ìgbéga àwọn lọ́balọ́ba wa lélẹ́yìí tí ilé ẹjọ́ ti sọ pé kàn gbé àwọn ọba wa ga pé ọba Shao ọba Jẹ́bà wọ́n lẹ́tọ̀ọ́ sí ìgbéga gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ wọn kàn bá wa gbé wọn ga kí gómìnà ọmọ jẹ́ kẹ́rù ọba wọn bí ọlọ́run bá ti gbé èèyàn sírú ipò tán wà yẹn èyí bẹ̀rù èèyàn mọ́ ẹ̀rù ọlọ́run nìkan ni bàbá wa fẹ́ ṣèfẹ́ tèèyàn wọ́n jẹ̀bi ọlọ́run àmọ́ bàbá ṣèfẹ́ ọlọ́run wọn lè jẹ̀bi èèyàn sọ à ń fi àkókò wẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Abdulrahman Abdulrasaq gómìnà ìpínlẹ̀ Kwara à ń sì ń dúpẹ́ lọ́wọ́ wọn fún paribiribi tán ti kó ìyí tó wá kù náà kàn gbé àwọn lọ́balọ́ba wa ga nípínlẹ̀ Moro kàn sì fún wọn ní ìdádúró tiwọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ lọ́balọ́ba tó jẹ́ pé ìdá 5 nínú owó tí wọ́n ṣàkóso ìpínlẹ̀ Moro lóṣooṣù kó máa padà sápò àwọn lọ́balọ́ba wa ní Moro kó máa lọ sí àpò àwọn aláṣẹ Ìlọrin Emirate mọ́ ìyànjẹ́ ńláńlá ni inú wa ò sì dùn sí ìdí ni táwọn kan fi lọ sórí ètò tó ń ṣe agogo òmìnira Moro kí gómìnà wa bá gbà yíyẹ̀wò kan sì gbégbésẹ̀ tó tó àti tó yẹ lórí ètò. Orúkọ mi ni ọ̀mọ̀wé Kẹ́hìndé Àkànó tí mo jẹ́ olùkọ́ni nílé ìwé Kwara State University Malete. Èmi ni Dr. Sangodare Àyìnlá ọ̀mọ̀wé Sangodare Àyìnlá ọmọ bíbí ìlú Shao àwọn gáà lèmi. àti pé gbogbo kan táwọn èèyàn sọ ṣùgbọ́n ẹ bá wa dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n wá. mo ní mo ṣe fẹ́ dúpẹ́ báyìí ẹ wo tí n bá ní ká máa dúpẹ́ látòní ọ̀la ọ̀túnla jọ́ 4 jọ́ 5 ogún ọdún àwa ń bẹ̀ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ onígbàtí mi ò rírú ẹ̀ rí mi ò rírú ọlọ́run rí ọlọ́run nìkan ní máa ń ṣèyanu àwọn èèyàn gbìyànjú ọmọdé àgbà ọkùnrin obìnrin pàtàkì jùlọ àwọn press wọ́n ṣe bẹ́ẹ̀ nígbàtí Herald Father TV NTA Royal FM gbogbo wọn báyẹn ọkùnrin àwọn olórìṣà adúpẹ́ lọ́wọ́ wọn oníṣẹ̀ṣẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn ọba ètùtù ọba àrìṣà àwọn ọlọ́sùn adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn adúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè ìlú Shao pàtàkì jùlọ adúpẹ́ lọ́wọ́ gómìnà wa gómìnà Abdulrahman Abdulrasaq gómìnà ni àsìkò ẹ̀
da tó mọ̀ pé ní Ṣàó ààrẹ èèyàn fojú jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ìjọba tá a ti ń lò àárín nǹkan kan àmọ́ nǹkan kan àfíìlì ìjọba a sì ń fíìlì ìjọba ní ẹ wọnú Ṣàó lọ́nà ẹ̀rọ náà wọ́n náà ṣe dáa lọ́nà ó da ọ̀nà wa nínà Abrahamu Abdulrasaq gbòòṣà ikú ò ní pa àrùn oníṣẹ́ ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ lórí ẹ̀ wàá ṣe méní wàá ṣe méjì wàá ṣe mẹ́ta wàá ṣe mẹ́wàá wàá ṣe 20. ọ̀rọ̀ ẹ ti gbọ́ láti ẹnu àwọn bàbá wa yẹn a ti gbọ́ nǹkan tí àwọn èèyàn tí wọ́n sọ nínú Ṣàó Àwọ̀ngá oníbu ẹja ẹgbẹ́ wọn kan tí àwọn sọ wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà ti ìpínlẹ̀ Kwara in fact èmi náà dúpẹ́ lọ́wọ́ gómìnà dáadáa ni gómìnà wa gómìnà dáadáa ni gómìnà tó máa tẹ́tí sí igbe mẹ̀kúnnù tí ò ní wò pé kí ni wọ́n ń sọ àdúpẹ́ lọ́dún tó kọjá a béèrè fún ọ̀nà wọ́n dẹ̀ ṣe fún wa ẹ wo mo sí fìlà fún yín o mo sí fìlà fún yín o ẹ adúpẹ́ lọ́wọ́ yín ọmọdé Ṣàó wọ́n dúpẹ́ àgbàlagbà Ṣàó wọ́n dúpẹ́ iléeṣẹ́ Nigbati tó wá ṣe kí ni àwọn dúpẹ́ wípé a béèrè nǹkan ẹ̀dẹ̀ ṣe kí ni ẹ̀dẹ̀ ṣe ọlọ́sọ pé ó ti tásìkò ni ṣùgbọ́n ẹ bá wa ṣe ẹ ṣeun adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tí ẹ wò wá iléeṣẹ́ Nigbati tẹlifíṣàn adúpẹ́ lọ́wọ́ yín gbọ́ ẹ̀yin tí a jọ mú ètò yìí wá sí ojú móhùnmáwòrán yín adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ àwọn omidan wa tí a jọ wà nítajọ wá sí ibi ní òní adúpẹ́ ní ọwọ́ gbogbo wọn adúpẹ́ lọ́wọ́ kámẹ́rámà mi Julius nìyẹn adúpẹ́ àgbà adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ dadi yóò náà blessing nìyẹn adúpẹ́ lọ́wọ́ Raphael adúpẹ́ lọ́wọ́ Bukis wọ́n jọ àwọn omidan nìyẹn adúpẹ́ lọ́wọ́ gbogbo kó mọ́ dàbí pé mi nìkan mọ́ kí gbogbo wọn fojú hàn àwọn ní láti rí báyìí bẹ́ẹ̀ wá jí ní ẹ ti rí báyìí ẹni yóò ní ẹ ti rí báyìí ara àwọn ọmọ tí àjọ kọ́ wọ́n rìn wá sí ìlú Ṣàó nìyẹn àjọ lọ sí ìsọlùsí ni àjọ ń káàkiri ni àwọn omidan Nigbati tẹlifíṣàn àwọn nìyẹn ẹ gbọ́ ìbéèrè títò níbi programu òní yìí o wọ́n tó bá ti gbà 10,000 naira ti wà fún èèyàn márùn tí ó bá gbà ẹ gbọ́ lọ́dún yìí ìyàwó mélòó ni wọ́n ṣe lónìí tí wọ́n bá ti gbà ẹ̀yin márùn tẹ́ bá ti lọ send ìyàwó báyìí ni wọ́n ṣe nílùú Ṣàó ẹ̀yin márùn tẹ́ bá ti gbà ẹ ti gba 5,000 nìyẹn 5,000 òní ẹ ti gbà yẹn ọmọ Ṣàó àwọn gá ẹ má ṣe kí ni ẹ má tẹ́sítì mi o tẹ́ ẹ bá tẹ́sítì mi ẹ ṣe kí ni ẹ ti fẹ́ẹ̀lì ẹ̀ nìyẹn o ẹ gbá nìyẹn o adúpẹ́ lọ́wọ́ àwọn tó mú wa káàkiri ẹ o kò ní jù báyìí lọ lórí ètò lọ́jọ́ ti tòní orúkọ tèmi yípadà Abíọ́dún Ọmọkẹ́hìndé Philip ní orúkọ tèmi bóyá nílùú yín ẹ̀yin náà fẹ́ ṣe irú ayẹyẹ báyìí àwọn nọ́mbà tó ń lọ ní abẹ́ yẹn ẹ pè wá àbíkẹ́ pọ̀ wá sí orí 080 35 37 42 00 ibi tí a máa send message yín sí nìyẹn o ẹ gbọ́ ìyàwó mélòó ni wọ́n ṣe nílùú Ṣàó Àwọ̀ngá lọ́jọ́ ti tòní tí ẹ bá ti lè gbà á 5,000 fẹ́yìn márùn-ún òun nìyẹn ẹ ti gbọ́ kò ní jù báyìí lọ 080 35 37 42 00 ẹ̀yin ọmọ mi náà wọ́n ṣe kí ni ó dàbọ̀.